èbúrẹ́ ẹgbẹ́ mi ò ẹ̀yin lẹ lè ṣe yanjú ẹ̀yin lẹ lè ṣe yanjú ẹ̀yin lẹ lè ṣe yanjú èbúrẹ́ ẹgbẹ́ mi ò ẹ̀yin lẹ lè ṣe yanjú ọlọ́yin lẹ lè ṣe yanjú ẹ̀yin ló lè ṣe yanjú èbúrẹ́ ẹgbẹ́ mi. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ẹ mà kú rọ̀lẹ́ o ẹ káalẹ́ ń bí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé ẹ kú ijọ́ méjì ẹ kú ijọ́ mẹ́ta ọ̀dẹ̀ ọ̀dà bí. Bàbá ń roko a máa roko lọ bàbá ń rodò a máa rodò bọ̀ sí àdá ìroko ọmọ bọ̀ alé ìdá ìroko ọmọ bọ̀ alé. Àwọn àgbàlagbà wọn ní bálápá ń dẹ̀dẹ̀ bá lòkun bọ́ bá lọ ọ̀sà ilé ní fàbọ̀ sí o. Ìjáde wa ìwọlé wa kò ní bọ́mọ aráyé nú o. Ẹni ọba ní tiwa báwo ilẹ̀ máa lanu máa kọ̀kìtì bò wọ́n. Ilẹ̀ máa lanu ọmọdé ní bínú wa ní ilẹ̀ máa lanu máa kọ̀kìtì bò wọ́n ilẹ̀ máa lanu. Àgbàlagbà ní bá ń bínú wa ilẹ̀ máa lanu máa kọ̀kìtì bò wọ́n ilẹ̀ máa lanu. Sáyẹ́ǹsì àwọn àgbàlagbà yìí táwọn ọ̀jọ̀gbọ́n Yorùbá máa fi ṣàgbéjì ara látìgbà àtijọ́ òun la fẹ́ yọ̀ǹda fún wa yìí o. Ẹ mú gègé yín ẹ máa fi léyìí ṣàgbéjì ara ó dáa púpọ̀ ó dáa fọ́mọdé ó dáa fágbàlagbà. Iṣẹ́ yìí tí èèyàn bá jẹ́ oníṣẹ́ ọwọ́ tí ń tajà tí bá ń lò lọ bí iṣẹ́ ìdíwọ́ ìdènà a máa mú kúrò lára fún yàn. Ǹjẹ́ gbọ́ kì í jẹ́ kébi ó pa ni iṣẹ́ yìí kì í jẹ́ kébi ó pa ni. Ǹjẹ́ gbọ́ báyìí orí ìbalẹ̀ ọmọ yìí nǹkan bí ẹ bá ń lò ó nǹkan máa ṣẹnu jọ́mújọ́mú fún yàn. Bí ẹ bá sì jẹ́ni tí ń ṣòwò òwò rẹ̀ yóò máa àyípadà ọba ní ti dáadáa. Àbí bí òkúta díẹ̀díẹ̀ bá wà lára ẹni bí ẹ bá ń lò ó ó dáa púpọ̀. Ẹ mú gègé yín ẹ mú gègé yín. Ǹjẹ́ gbọ́ ẹ mú gègé yín. Ẹni tó bá wà lẹ́yìn odi tóun náà fẹ́ jàǹfààní ẹ̀ bóò ló ṣe lè ṣe é tí ó fi jàǹfààní ẹ̀. Gbogbo ẹ̀ náà láàjọ sọpọ̀ láàjọ ṣàsọyé. Ǹjẹ́ gbọ́ báyìí ẹ jẹ́ ká wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan kájọ fetí gbé ìyàwó ọ̀rọ̀. Èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyẹ́dàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group ẹ darapọ̀ mọ́ wa orí nọ́mbà tẹ́lẹ̀ fi darapọ̀ mọ́ wa +234 80 3298 3298 ẹ̀jẹ̀ tún wílẹ̀ kan sí +234 80 3298 3298. Tó bá jẹ́ pé nọ́mbà Kútọ̀nù òun lẹ fẹ́ +229 67 53 8915. Ẹjọ́ fún wa lọ́kàn sí +229 52 98 8116. Wọ́n ní tún gbogbo nọ́mbà yìí wílẹ̀ kan sí. Nọ́mbà àti Nàìjíríà +234 80 3298 3298. Nọ́mbà àti Bẹ̀nẹ̀ +229 67 53 8915. Nọ́mbà kejì +229 52 98 8116. Tẹ́ ẹ bá join wa lórí WhatsApp group má fi mẹ́sẹ́ẹ̀jì ilẹ̀ o má sẹ́ndì stíkà o má fi líǹkì gúrùpù kan lẹ̀ o
pé ètò ẹ̀yáwó ni ẹ máa wá yáwó má fi ilẹ̀ ọba fi sí ọwọ́ kan ni wọ́n yọ kúrò ńbẹ̀. ǹjọ́ gbọ́ báyìí o lè sọ̀rọ̀ sílẹ̀ ńbẹ̀ ayé ọ̀dọ́ o lè fọwọ́ kọ́ àwọn ohun tá a gbà ní. ẹ máa bá wa ká lọ. Síwájú alágbe adébáfún bọ̀rọ̀ sí ní ayé abùkù tọ̀run o ọ̀rọ̀ sí ní ọ̀run ò ní jẹ́ kíta yóò tẹ́ o ẹ̀yin lẹ lè ṣe yanjú o ẹ̀yin lẹ lè ṣe yanjú èbúrẹ́ ẹgbẹ́ mi o ẹ̀yin lẹ lè ṣe yanjú. ẹlẹ́gbẹ́ ni mí mo mọ̀ látọjọ́ tó ti pẹ́ o tí ọmọ bá jẹ́ lẹ́jọ́ bí a ti mọ̀ ṣe ìpèsè láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti lóyún ìgbà tá a délé ayé náà ní ilé ayé ká àwa délé ayé kan àgbàgbọ́ pé àwa lẹ́gbẹ́ lónìí ọ̀run bí ìjọba wa ń dàrú wọ́n lè kọ́rọ̀ fún ìyá ní ìsàwọ̀ ẹja wọn rántí tó gbogbo alálẹ́gbẹ́ lọ́rùn ẹgbẹ́ látòdì ọ̀sán já ají làárọ̀ ìgbà. sáyẹ́ǹsì yìí kò sí ẹni tí ó lè lò ó oníṣẹ́ ọwọ́ lò ó gbogbo ìṣẹ̀dá omi ni ìṣẹ̀dá atẹ́gùn ni ìṣẹ̀dá àmọ́lẹ̀ ni ìṣẹ̀dá afẹ́fẹ́ oríṣiríṣi ìṣẹ̀dá tó bá jẹ́ kò sí ìṣẹ̀dá tí ó lè lo eléyìí tó o bá lò ó dúpẹ́ bí mẹ́sẹ̀gì yìí bá dọ́wọ́ rẹ̀ o má dé mọ́lẹ̀ o pín kọ́ kárí àwọn èèyàn kí wọ́n máa jàǹfààní lára rẹ̀. ẹ ń béèrè yìí pé ṣé tẹ́ ẹ bá ṣe é ṣé ọ̀pọ̀ èèyàn lè pín lò ẹ lè pín lò tẹrútọmọ lè pín lò ẹ bá ṣe é tọ́pọ̀ yanturu ẹ lè pín lò kí kálukú kó gba tiẹ̀ kó máa lò ní kọ̀ọ̀kan. báwo la wàá ti ṣe àgbọn tó lómi inú dáadáa lọ́fíńdà bíntù lọ́fíńdà 6 flower nǹkan mẹ́ta yìí kọ́kọ́ dúró ná. ìtàkùn ewé kan bẹ à ń pè ní ewé òmísímísì tútù rẹ̀ wá ní o. ìtàkùn ewé òmísímísì ewé yìí a máa òmísímísì yìí oríṣi méjì ni òmísímísì gogoro ń bẹ òmísímísì onítàkùn ń bẹ tó yẹ pé òun a máa fà káàkiri òmísímísì onítàkùn yìí èso tiẹ̀ ní èso òwèrè jẹ́ńjẹ tá à ń pè ní ojú olóńgbò òun gangan ewé rẹ̀ la fẹ́ lò tó wá jẹ́ tútù. Sórí tó bá ti rí ewé rẹ̀ tó jẹ́ tútù ọya dà á sínú abọ́ kan. ewé ewúro níjọ́ tó bá ṣe ewúro òòjọ́ tó ṣẹ̀ṣẹ̀ já báyìí má lo ewúro ọjọ́ kejì tó ẹ ti já tó òòjọ́ báyìí òun ni kó já. ewé làpálàpá funfun tó òòjọ́ báyìí tó já ọ̀mùnú rẹ̀ kí ni wọ́n pè ní ọ̀mùnú àṣẹ̀ṣẹ̀ yọ rẹ̀ tí èsì èyí tó ti gbó ewé yẹn tó ṣẹ̀ṣẹ̀ yọ rẹ̀ tí ètí ìgbó tó èyí tó ṣe fẹ̀ǹfẹ̀fẹ̀ǹfẹ̀ ọ̀mùnú ewúro náà lọ́ọ́ já o ewé òmísímísì òun ò nídìí pé bóyá ọ̀mùnú ẹ ṣáà ti já ewé òmísímísì tòòjọ́ báwo láti wá sí i tọ́ ọ bá mú àgbọn yìí ọ̀ fọ o lè làgbọn 3 o lè làgbọn 20 o lè làgbọn 30 omi inú rẹ̀ la nídìí ẹ gbọ́ ẹ wàá fi gbu àwọn ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀tọ̀ o tẹ́ bá ti fi gbu àwọn ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ wá dà wọ́n lọ́fíńdà méjèèjì yìí sí
ẹ jì í pọ̀ dáadáa tẹ́ bá ti jì í pọ̀ ẹ wá ta oyin díẹ̀ sí ẹ jì í pọ̀ dáadáa àápò lọ́sẹ̀ à máa fi para òóròyìn àṣírí èèyàn ní tú èyí ò lórí òkú kan nú èyí ò lọ́wọ́ òkú kan nú dúkìá ọlọ́run lásán lélẹ́yìí ọlọ́run ló lewé ewúro àṣírí ńlá ni ọlọ́run lọ́mọ ohun tó fi sára ewúro tí fi ń dùn ọlọ́run lọ́mọ ohun tó fi sára òmísìmísì tí fi ń dùn bẹ́ẹ̀ náà ni ewé làpálàpá tá à ń pè ní ìyálóde tó jẹ́ pé onígbà àṣírí ni gbogbo èyí tẹ́ ẹ bá lò yóò bára mu o a máa fomi rẹ̀ lásán para a sì pò mọ́sẹ bẹ́ẹ̀ ká máa wẹ̀ ọ̀dà ewé rẹ̀ yìí ń kọ́ tó o bá fẹ́ gbó o lè já ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí pọ̀ kó gun kó kúnná kó o sì fọṣẹ kó ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ fomi sí omi àgbọn yìí ló fi pò ó tó o bá fomi àgbọn yìí pò ó tán ọ wàá tu àwọn lọ́fíńdà méjèèjì yìí sí ó kó o sínú òkè funfun èyí tó jẹ́ pé omi lásán náà tó o bá ti fọṣẹ pò ó ní òkè funfun ni o kó sí irú ọṣẹ tó bá wù ọ́ òun ni o fi pò ó ọgbọlọ gbogbo ẹni tó bá wẹ̀ yọ bára mu o ẹni tí èdùnnú sí ọ tẹ́lẹ̀ tó àsìkò tó bá ń lò ó rí yọ máa dùnnú sí ọ ìwọ tó ń lọ bí iṣẹ́ sí ọ́fíìsì ní iṣẹ́ ìgbaniṣẹ́ máa lò ó ìwọ ń tajà máa lò ó ọ bára mu ẹ bàbá ń ṣe nǹkan oṣù lọ máa lò ó iṣẹ́ tó dáa ni iṣẹ́ tó dáa ni iṣẹ́ tó dáa ni yọ bára mu o ayé wa kò ní yẹ ẹ lẹ o ire o ire o orúkọ mi ni Lukman ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àìbá àmọ́ àfẹ́ tọ́jú àrùn ọlọ́jọ́ pípẹ́ àbí àkíyèsí kan lórí ọ̀rọ̀ ìdílé ẹni pé à ń wá àmójútó lórí tó bóyá àrùn ọlọ́jọ́ pípẹ́ àbí lórí iṣẹ́ ẹni ẹ̀ka sí wa èyí tó bá jẹ́ tiwa tọ́lọ́wọ̀n ní kágbére gbé àti gbé ọ̀ká tàbá mọ̀ nípa rẹ̀ á sọ fún un èyí tá a bá ti mọ̀ nípa rẹ̀ tó jẹ́ pé tẹ́lẹ̀ èbó ni ọwọ́ kan lá sọ pé tẹ́lẹ̀ èbó lélẹ́yìí ẹ lọ ọ̀dọ̀ ilé èbó ǹjẹ́ gbọ́ dáadáa báyìí abẹ́fẹ́ bẹ̀rẹ̀ nípa àkọsẹ̀jáyé ẹ̀ka sí wa àdúrà yẹn ọgbà o àdúrà yẹn ọgbà o èyí ẹ̀fà ti pe nọ́mbà ẹ pa àwọn nọ́mbà tí mo sọ yìí ẹ pè wọ́n o +234 80 3298 3298 +229 67 53 8915 +229 52 98 8116 ayé wa kò ní yẹ ẹ lẹ o ire kàbìtì kó máa ṣojú ẹnì kọ̀ọ̀kan wa kó sì máa yálé wa.